ìyá tó bí ẹ jáde nínú ara ẹ ṣé mo pé lè gbàrà ẹ dá fún ọmọ mi lọ notice àwọn ìyá tó máa ń nífẹ̀ẹ́ ọmọ kan ju ọmọ kan lọ yẹn wọ́n máa gba sátidé lọ́wọ́ Táyé wọ́n dẹ̀ gbé fún Kẹ́hìndé ìyá dé ọmọ máa sọ fún ìyá ó bímọ 4 ó bímọ 5 pé àwọn méjì tó bí tó jẹ́ second to the last one yẹn àwọn náà lógo ju o tó lọ́n bá máa bẹ́ẹ̀ ṣe kí ìyá ẹ má lọ láìkí ẹ wọ́n á dẹ̀ gba ògo lọ́wọ́ ọ̀wọ́ tó jẹ́ last born wọ́n á lọ gbé fàkọ̀bí Yorùbá máa ń sọ pé ṣó ti ṣe ẹ́rí àwárẹ̀ ní tó ṣe rí tó dẹ̀ kà kó tó padà jáde láì tó wá ń bẹ ọmọ yẹn ìyá yẹn bímọ 5 bẹ́ẹ̀ ni ní Bàrígà ó bímọ 5 first born yẹn kàwé ó yanrantí second born wọ́n kàwé ó yanrantí third born wọ́n kàwé ó yanrantí fourth born yẹn kò really mọ̀wé dáadáa ní school bọ̀ ó mọ maths àwọn tó rí wọn máa ń pèsè pé wọn ò gbéwèé bọ̀ ká sáré wò pé mo lè 5,000 àmọ́ lè sọ di 20,000 mo fẹ́ sáré fẹ́ tajà ẹni tí ó kàwé tẹ́ ẹ tún jowú ẹ̀ tẹ́ ẹ tún ba yí ẹ̀ jẹ́ fẹ́rẹ́ gẹ́gẹ́ bí yẹn máa jáde secondary school báyìí ó ti rówó ó ti bẹ̀rẹ̀ sí ní rówó ó ti ní ṣọ́ọ̀bù kíní ó ti ní ṣọ́ọ̀bù bíi 6 sínú ọjà yẹn Bàrígà ṣó ti yé àwọn tó kàwé wọn ò rí nǹkan kan ṣe ìyá mọ́ kan kéjì ó gbalé àwọn adarun ṣe lọ wọ́n sọ pé ògo òdílé ẹ̀ gangan ni ò kàwé yẹn tó bá fẹ́ káwọn mẹ́ta tó wà wájú ìkan ṣoríire kọ́ yanrantí àfi káwọn gbògo lọ́wọ́ ẹ̀ àǹtí yẹn ó dẹni tí ò ní nǹkan kan mọ́ ó ń bá bẹ́ẹ̀ lọ pé bí abọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn ṣùgbọ́n àwọn kan wà tó máa ń gba rọ́bìṣì wọn sọ pé bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn yéé gba orí burúkú mọ́ra mọ́ dìde lẹ̀ dìde jígìrì ẹ̀sìn tá a gbé dání kó sọ pé búburú ni gbogbo ọjọ́ àdúrà la fi yíra ìgbà tí àkókò padà yéé sọ pé bọ́lọ̀ ń ṣe kọ́ ni ọlọ́run ò kọrí burúkú mọ́ ọlọ́run tèmi mò ń ṣe kà ọlọ́run ń ṣe bí tó bá ti ní 5 million l'account tó pa torí pé ó sáré já sí 3.5 ó já sí 1.5 wọ́n ti ń ṣe ẹ́ tínú 5 million yẹn tó bá ti fi lè já 200,000 tó dẹ̀ retí bó ṣe fẹ́ wọlé padà wọ́n ti ń ṣe é yé gba rọ́bìṣì mọ́ra ẹlòmíì bá pè mí fún consultation mọ́mì òun ní nǹkan tó pọ̀ gan-an kò sí ẹ̀kọ́ yé kò yí ẹ̀dẹ̀ wo wọ́n pa mo mọ̀ pé ní gbìyànjú ẹlòmíì dẹ̀ máa ń gbìyànjú ní onírọ̀ ti pọ̀ jù but still tó bá yíwọ́ tó bá kọ̀ ní kinní kan wọ́n máa ń fọ́ síbì kan dìde gírí wọ́n bá gba ògo àǹtí wọ́ọ̀sì dédé pé ó bẹ̀rẹ̀ sí nídìí ẹni tó ń ṣa ike àwọn tó máa ń ṣàké dumping yẹn ọjọ́ kan kò ṣáà tó máa ṣì wà lẹ́yìn èèyàn àǹtí yẹn sọ́nà nìyẹn for 18 years àwọn ẹ̀gbọ́n wọ́n ní sàn ní pé gbogbo àwọn tó wá lówó yẹn wọ́n wá rí ti ẹ̀rù wọ́n máa ń bu ni bí àkísà ẹlẹ́gbin ló bá kaláwo oore tiẹ̀ ó lóun lọ ó lẹ́ni ẹ̀gbọ́n dàbí wèrè bí tòun ni lẹ́ni ẹ sọ pé ìwọ tó rí ẹ ò pé ṣé ibi tó yẹ kó wà ló wà yìí ìwọ tó ẹ pé aṣọ aláṣọ ló wọ̀ sọ́rùn ìrà jàmà Jésù aṣọ aláṣọ ló wọ̀ sọ́rùn aṣọ títí ẹ ló ń wọ̀ lọ yìí òun wá pé ní ibo lẹ́tí kí ló ń ṣe wèrè tó dàbí tòun náà tó ń sọ aṣọ aláṣọ tó bá nífẹ̀ẹ́ ara ẹ lọ síbi báyìí wàá rí aṣọ tó wọ̀ lọ́dún báyìí wàá rí nǹkan kan lórí ẹ̀ méṣù ọ̀pọ̀ fọ́kì nìyẹn kó wá mú aṣọ yẹn kó yá tó bá ṣe yá wọ́n á dẹ̀ ríran rí ẹ̀ ó tán báńtì yẹn ṣe lọ nìyẹn gẹ́lẹ́ táǹtì yẹn faṣọ yẹn ya màmá tó ṣiṣẹ́ ẹbí ayáwọn ló pè bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní tọ́jú màmá nìyẹn odidi bí ọdún kan owó àwọn ti bí ń lọlẹ̀ àǹtí bá bẹ̀rẹ̀ sí ní píìkì padà tán bá gbàrà ẹ̀dá wàá yìí máa rí rẹ bí normal person wọ́n dẹ̀ ti gẹ̀ẹ́tì ẹ̀ kọjá ó kù díẹ̀ sí màmá yẹn fẹ́ kú ṣá ló bẹ̀rẹ̀ sí ní báwọn bẹ́ẹ̀ ẹ bóun bẹ Kẹ́mi ẹ bóun bẹ́ẹ̀ ó bá ní kàn lọ pè wá ìyẹn lóhun tó wọ́n ní wọn ò gbọ́dọ̀ ríra ìyẹn lóhun wọn ò rí wọn kò sí nǹkan tó kàn pẹ̀lú títí wọn kan òun gbọ́ lórí fóònù bí màmá ṣe ní òun lòun ṣe báyìí òun ò gbèjẹ́ fórí òun ti gbà pé oníkàlùkù ṣe fẹ́ wáyé kó fẹ́ wá lólé ayé ẹ̀ ló ṣe fẹ́ lò má jẹ́ ọ́n ṣe é léṣe má jẹ́ ọ́ gbàrà ẹ̀dá jígìrì ọkọ tó fẹ́ tó bá ń fẹ́ ọkùnrin lọ́wọ́lọ́wọ́ nígbà tó yẹ pé kó tó fẹ́ olówó lọ́wọ́ ó wá fẹ́ tọ́kọ̀ lówó lọ́wọ́ mọ́
ọmọ ìyá mi dìde tó bá ń fẹ́ obìnrin tó lówó lọ́wọ́ kó tó fẹ́ tó ẹ kó wá fẹ́ tó kò lówó lọ́wọ́ ọmọ ìyá mi dìde ha dìde gbogbo òbò kọ́ lèèyàn máa ń do gbogbo kọ́ lèèyàn máa ń do okó mi ìwà okó orí burúkú ni ọ̀tọ̀ ní kókó ní kòkòrò tó kó bá tiẹ̀ ní kòkòrò infection nìyẹn wàá lògùn sí but tó bá ní oní style pé orí burúkú ń tẹ̀lé inú ẹ̀jẹ̀ bọ̀ má dúró má rọsẹ̀ fídíò mi yẹn ti ń gùn